ẹjẹ́ àtúmọ̀ kíra wa kú dédé àkókò yìí níbikíbi tafẹ́fẹ́ kínní ìbá ń fẹ́ dé. Adélùmú bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún sọ lówó ẹ̀ ní mọ̀sọ̀mọ̀sọ̀ ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́kan. Ìwé tá a ń kà lọ́wọ́ òun náà ni Atótó Arére láti ọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé tí wọ́n ti fi ilẹ̀ sásọbúra ọ̀jọ̀gbọ́n Ọládẹ̀jọ Òkédìjí. Orí kẹsàn-án ńlá bá dé wẹ́rẹ́wẹ́rẹ́ náà la bẹ̀rẹ̀. Àkọlé tí bẹ́ẹ̀ òwò tóbìnrin ò ṣe rí, òwò tóbìnrin ò ṣe rí. Bí okùn bàtà bá já ọ̀rọ̀ dìkalẹ̀ fún Àlàbá. Iwájú wa ṣòro lọ ẹ̀yìn òṣìṣẹ́ padà sí. Irú ọ̀nà wo ni ó lè tún gbà pilẹ̀ iṣẹ́ ńgbà tí ò bá sí ibi tí yóò ti máa ṣiṣẹ́ mọ́ tí ò sì dá irinṣẹ́ kankan ní. Ó tún rántí pé Fọ̀ràwáì ti kí òun nílò. Ó ní ọgbọ́ ó ti sọ fóun pé bọ́pẹ́ bọ́yá àwọn aráalé Adékúnlé ọ̀yàrí mò ń lọ́wọ́ ṣùgbọ́n kò mọ̀ pé bẹ́ẹ̀ ni yóò tètè yá. Ǹjẹ́ ìmọ̀ràn tí Fọ̀ràwáì fún un tẹ́lẹ̀ kò ti wá di dandan báyìí? Bẹ́ẹ̀ sì ni òun ò fẹ́ bá wọn kẹ́gbẹ́ olè mọ́. Bóun tilẹ̀ sì ń pa ìtìjú tì tóun tún sọ pé òun ò wẹgbẹ́ Fọ̀ràwáì. Ṣe bí àpò kan náà ni Fọ̀ràwáì àti ọtọ́rìtì ń pe kó sí. Àyàn tèmi jọ ìkàmùdù dánmi lẹ́yìn ọrùn bọ́bọ́bọ́ bí ìgbà tí ìgbà ẹ̀yìn alábàáhùn fọ́ níjọ́ kínní tó wá ń bi àwọn ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n wá bá òun tún igbó ìyún ń ṣe. Ọ̀kọ̀ kejì Àlàbá ń yálé àwọn oníbàárà rẹ̀ àtijọ́ ẹni tere èjì tere ó ń kó wọn jọ sí ibi iṣẹ́ tuntun tí ó sán nínú igbó kan nítòsí Kóìwò. Ohun tó ń gbọ́ lẹ́nu wọn jọ lójú gidigidi. Nígbà tí mo béèrè rẹ níbi iṣẹ́ wọ́n lò ti wẹ̀wọ̀n. Lọ́jọ́ kan tí mo béèrè rẹ wọ́n lọ bọ́ sóde ọ̀fẹ́ dé. Wọ́n níṣẹ́ wo ni mo fẹ́ ṣe mo yìí sọ fún wọn ni wọ́n bá mi ṣe. Àwọn ọmọ iṣẹ́ rẹ ni mo bá àwọn ni wọ́n bá mi tẹ́lẹ̀ kọ́kọ́ mi ṣe. Wọ́n lọ lo ẹ̀yìn ó dín yóò sì tọ́jọ́ mélòó kan kó o tó padà dé. Wọ́n ṣe kò bá mu. Gbẹ̀yìn ni mo bá gbọ́ ọ̀dọ̀ mẹkáníìkì mìíràn lọ láyé gbajú lọ́hùn. Èmi ṣe bí òní padà sílẹ̀ yìí mọ́ ni. Àìsí ńlé rẹ ó kó ìnáwó bá mi gidigidi ni o. Àfìgbà tí mo yọ ilẹ̀kùn ọkọ̀ mi sọnù tí mo tún lọ ra òmíràn sí. Àwọn ọmọ iṣẹ́ rẹ ni mo bá ni wọ́n ní ọwọ́ àwọn ò lè ka. Wọ́n láfìgbà tó bá dé ṣùgbọ́n àwọn ò lè sọgbà tó padà dé. Àlàbá fi ọkàn gbogbo wọn balẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí fà wọ́n mọ́ra. Láìpẹ́ ibi iṣẹ́ bẹ̀rẹ̀ sí kún díẹ̀díẹ̀ ṣùgbọ́n kájà káwá tún padà rẹ́ kò dàbí eré àpilẹ̀ṣe. Iṣẹ́ ọ̀wá sàn sá tipátipá lówó tó ń rí wá ló fi ń káwó oúnjẹ ṣùgbọ́n ohun tó bá lòun ọbẹ̀ ni lórí bó bá gba fìlà ẹni ká máa dúpẹ́ ní ojúlọ́pẹ́ sí gbogbo nǹkan ń bọ̀ wá sẹ́nu rè. Sípẹ̀ ni orúkọ ọmọ ọ̀dọ̀ tó kọ́kọ́ nínú ibi iṣẹ́ rẹ̀ tuntun yìí. Ọjọ́ òníye tí oníbàárà kankan kì í yà lọ́dọ̀ wọn ṣùgbọ́n Sípẹ̀ bàbá ń ṣiṣẹ́ tó tẹ́ àwọn oníbàárà wa lọ́rùn bí ẹni ń wá oṣù àwẹ̀ ni wọ́n mọ̀ wá wa kiri. Kò sí àwúre tọ́jẹ́ tó ìṣe àṣekára àti òtítọ́ inú pẹ̀lú ìtẹ́lọ́rùn pẹ̀lú èrè díẹ̀ àbí ká sì wá ìsọ̀sí ibòmíràn ni nítorí ibi tá a wà yìí jìnnà díẹ̀ sáàrin gbòòrò. Bá ó sì kó lọ sọ́nà Ìbàdàn ní ibi àwà yìí náà dáa tó. Sípẹ̀ kásàtẹ́ pámọ́sẹ́ ìwọ wo àgbálùmọ́ nínú gbóní tí so ṣùgbọ́n ọmọ èèyàn á lànà dé ọ̀dọ̀ rẹ̀. Bí tá a wà kọ́ ló ṣe pàtàkì bí ó ṣe irú iṣẹ́ tá a bá ń ṣe ńgbà tí iṣẹ́ bá yọ sí wa lọ́wọ́. Nítòótọ́ oníbàárà rẹ̀ ń pọ̀ sí díẹ̀díẹ̀ ṣùgbọ́n kò tí ì tó láti fi lọ́kàn balẹ̀. Àlàbá fẹ̀yìn lélẹ̀ lórí ìtì igi kan tó wà ní ìsọ̀ rẹ̀ ní ọjọ́ kan. Ó tó ọjọ́ mẹ́ta tó ti rí iṣẹ́ ṣe mọ́. Ó ń tó gbé bó ti dùbúlẹ̀ síbẹ̀ àfìgbà tó gbọ́ tí Sípẹ̀ wípé ọ̀gá mọ́tò kan ti dé sì sáré lọ sọ́dọ̀ rẹ̀. Gángan Àlàbá náà ti dìde. Ó ń wo mọ́tò ọ̀hún lójú títì. Ayọ́kẹ́lẹ́ ni ó kún ojú títì fọ́fọ́fọ́. Ó dúdú bìnìjọ irin funfun tí wọ́n fi ṣe lọ́sọ̀tàn yìnrìnyìnrìn yí epo. Ọ̀nà ìka rédíò rẹ̀ àti ti tẹlifíṣàn wọ́n gan ọ̀nà sí ojú ọ̀run. Ó ṣe ṣaṣara ó fẹ́rẹ̀ pọ̀ tó ìpẹ́ ara rẹ̀. Àyípa ni wọ́n yí díngí gbogbo
tó wà lára mọ́tò ọ̀hún ó fi hàn pé ẹ̀rọ amáratutù wà nínú mọ́tò náà. Fèrèfèrè ni Àlàbá rí àwọn ènìyàn tó wà nínú mọ́tò náà nítorí dúdú ni díngí ara ọkọ̀ náà jọ. Ó sàmọ̀ pé ènìyàn wà nínú rẹ̀. Awakọ̀ jáde ṣùgbọ́n onímọ́tò jókòó sílẹ̀ nínú ọkọ̀. Awakọ̀ bá Sìpẹ̀ sọ̀rọ̀. Sìpẹ̀ sì wá jíṣẹ́ fún Àlàbá ọ̀gá rẹ̀. Wọ́n nílẹ̀kùn ọkọ̀ àwọn há ni. Wọ́n ní kẹ́ ẹ wá bá wọn yẹ̀ wò. Ohun tí Àlàbá ti ń wá tẹ́lẹ̀ kíá ló ti dìde tó sì kan mọ́tò náà lára bí ẹdun àrá. Ẹni tó jókòó sínú mọ́tò náà wọ aṣọ àlà funfun pìn. Ìrẹ́ lòun tún lẹ̀kùn ọkọ̀ ṣe níbí bẹ́ẹ̀ ni sà. Onímọ́tò rọra yọ díngí ọkọ̀ sílẹ̀ díẹ̀díẹ̀. Òtútù kan sì gbèlú Àlàbá. Ó dàbí ìgbà tí ọyẹ́ bá ń fẹ́ tàbí ìgbà ọ̀gìnìtìn. Bá mi yẹ ilẹ̀kùn ọkọ̀ ọ̀dọ̀ awakọ̀ yẹn wò. Ó ń fi àtúnṣe díẹ̀. Àlàbá ṣílẹ̀kùn náà ó sì yẹ̀ wò fẹ́nẹ́fẹ́nẹ́. Ó ti yára mọ tí ń yọ lẹ́nu. Mo ti yẹ̀ wò sà. Mo sì ti rí nǹkan tí ń ṣe. Ṣó o lè tún ṣe lágbára Ọlọ́run. Èèlò yóò ná ní náírà 17 yóò sì dára. Lógo Olúwa sà. Yóò ti pẹ́ tógo tó parí ẹ̀. Ẹ sáà ṣe sùúrù díẹ̀ sà. Bíi wákàtí 2 sí 3 kò yẹ kó lè jù bẹ́ẹ̀ lọ. Tí yóò sì dára. Káfílẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ sà. Onímọ́tò fa owó yọ lápò. Ọkà ó sì kó náírà 17 lé Àlàbá lọ́wọ́. Ẹnu ya Àlàbá. Onítọ̀hún ò tilẹ̀ náà wò. Kò yọ owó rẹ̀ rárá. Iye tó ń pè fún náà ló kó dà sílẹ̀. Arámọ̀dé wá jura wa lọ́wọ́. Àlàbá rọra ń wo olúwa rẹ̀. Ǹjọ́ òun ò mọ̀ rí báyìí ṣùgbọ́n láwàní tó wé yìí kò jẹ́ kó ń rojú rẹ̀ dáadáa. Ó ṣáájú ẹni mímọ̀ sá. Ta ló lè jẹ́ o? Ẹni yòówù tó jẹ́ kò sí nǹkan kan sá. Ohun tó wúlò púpọ̀ ni owó tó wá rọ́dà sílẹ̀ bí àpà yìí. Bó bá ṣe ilẹ̀ yìí ló ń gbé ìyẹn gbọ́dọ̀ jìnnà sírú rẹ̀ o. Iṣẹ́ tó sì fẹ́ ṣe yìí òun ọba ṣe tó bẹ́ẹ̀ tí ẹnu ò fi yá tí ò ní lè gbé iṣẹ́ fún mẹkáníìkì mìíràn ju òun lọ mọ́ láéláé. Inú ọkọ̀ lẹ́ ó jókòó sí àbí kí n bá ń gbé àga sábẹ́ igi labalábá sá. Ẹnu ya Àlàbá. Ńbo lọkùnrin ti gbọ́ orúkọ òun. Ìyẹn ni pé ó mọ̀ mí mọ́. Àlàbá sọyè títí kò níran. Ọkùnrin yìí ti gbé mọ́tò fún òun tó ń ṣeré ni àbí bó ló ṣe yára dárúkọ fàrà bẹ́ẹ̀ yẹn. Eégún mọ ni èèyàn mọ́. Ó sì ní láti jẹ́ pé iṣẹ́ tó ń ṣe fún lọ́jọ́ náà lóun tẹ́ lọ́rùn ni ó jẹ́ kó ẹ̀sẹ̀ mọ́ yọwọ́ eléyìí mọ́. Èmi náà ti ń wò yín sà ṣùgbọ́n òpònú ni mí. N kì í tètè rántí nǹkan ṣùgbọ́n labalábá. Àbí lọ́dọ̀ alàgbà òdì ẹ̀wù. Onímọ́tò náà rẹ́rìn lọ títí. Labalábá. Ìyẹn ni pé ò dá mi mọ̀ rárá. Kí n mọ́ parọ́ n ò rántí o kò burú. Níbo ni mo ti lè róúnjẹ díẹ̀ jẹ kó o tó parí iṣẹ́ mi? Hòtẹ́ẹ̀lì Kóríta ló wà lọ́ọ̀kan yẹn. Kí ọmọ wa mú in lọ síbẹ̀. Wọ́n ń ta oúnjẹ àtọ́tí ń bẹ̀. Ó ní mọ́tò ń jáde bọ̀ nínú mọ́tò. Àlàbá sì túbọ̀ tẹjú mọ́. Omi rí ńgbà tí kò sáà lè sọyè sí ẹni tí ẹni náà ṣe. Labalábá yẹsà ṣùgbọ́n wò ó ìwọ bá ọmọ mẹkáníìkì lọ sí hòtẹ́ẹ̀lì kí wọ́n fi àyè tó dáa sílẹ̀ fún mi. Béèrè bí wọ́n bá ní àmàlà àti ẹ̀dọ̀ ẹran. Sìpẹ́ mú awakọ̀ lọ sí hòtẹ́ẹ̀lì. Labalábá ọ̀ràn tí wọ́n bá a ṣe pínyà lábẹ́ búkà ní òrótó. Àlàbá wá wò ó. Ó rí i pé ní tòótọ́ Sámínù ni. Omi sì bẹ̀rẹ̀ sí gbọ̀n pòròpòrò lójú àwọn méjèèjì. Wọ́n dì mọ́ ara wọn. Ẹnìkíní ẹnikẹ́ni nínú wọn ò lè fọ̀ mọ́. Sámínù tọ́yọ̀ òun sílẹ̀ lábẹ́ búkà ní òrótó. Tó jẹ́ kọ́wọ́ ọlọ́pàá ó tẹ̀hún. Ó tún gbẹ̀yìn lọ gba owó tí àwọn dìjọ fi pamọ́ sí báǹkì. Ǹjẹ́ kò sì ti ń tó bí ọdún 15 báyìí tàbí jù bẹ́ẹ̀ lọ? Àbí ó sì tó bẹ́ẹ̀ ni ọjọ́ sàti pẹ́ sà. Sámínù mo ló ti rí owó tó fi ń fẹ́ láfò báyìí. Sámínù ó sì ti ń ṣe yẹsà fún látàárọ̀. Awakọ̀ àti Sìpẹ́ padà dé. Sámínù sì bá wọn tún padà lọ sí hòtẹ́ẹ̀lì. Àlàbá gbá ilẹ̀kùn ọkọ̀ mú. Ó fẹ́ lè má ṣe nǹkan kan. Ọwọ́ rẹ̀ ọ̀ràn. Ọkàn rẹ̀ ò sí ń bẹ̀. Ńgbà tí ẹgbẹ́ ẹni bá ń kọ́lé mọ́lé tó ń ralẹ̀ mọ́lẹ̀ tó ń fi mọ́tò hẹ̀ńlà tó fi ń ṣe ẹsẹ̀ rìn tólúwa rẹ̀ ò lè ta kútù kankan. Ọ̀nà dà tí ẹ̀kún kì í fi gbọ́n ni. Ọ̀nà ẹ̀dà. Sìpẹ́ ni ó pe Àlàbá padà sójú ayé. Àlàbá ò tiẹ̀ mọ̀ wípé ó ti padà dé láti hòtẹ́ẹ̀lì. Àlàbá ti fọwọ́ mujú. Ó ti omi kan lẹ̀ hìn àbí kákúkú tú jáde sà. Irọ́ o
táksì ló pe ni. Àlàbá wá irinṣẹ́ tí yóò lò ó sì bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí ilẹ̀kùn ọkọ̀ náà. Ibi tó ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ló ti pìtàn nípa Sámínù fún Sípẹ̀. Awakọ̀ ti fẹ̀yìn lélẹ̀ lórí ìtì igi tí Àlàbá fi sùn. Ó ti sùn lọ fọnfọn kò gbóhùn tí ọ̀gá àti ọmọọṣẹ́ ń sọ. Ọ̀gá tó ń wò yẹn Sípẹ̀, èmi pẹ̀lú rẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá tẹ́lẹ̀ rí nígbà kan, ṣùgbọ́n ó rí pé mo sì mọ̀ lẹ́ẹ̀kan. Báyìí ti rí nìyẹn Sípẹ̀, àjọ jìyà nílẹ̀ yìí ni kó tó di pa pínyà. Èmi pẹ̀lú rẹ̀ inú búkà oníbúkà lájọ ń sùn. Bílẹ̀ bá sú àròwó háyalé bàbá kiri ìwé ìròyìn láàárọ̀. Ó pìtàn ṣùgbọ́n iṣẹ́ ò dúró. Bákan náà kò mẹ́nu ka àwọn ohun tí ò ṣeé gbọ́ nínú àjọhù ìwà òun pẹ̀lú Sámínù. Ohun tó wu etí gbọ́ nìkan ló ń sàásọ. Ajìjẹ̀bi ṣẹjọ́rò, kódà kò sọ̀rọ̀ débi owó báǹkì tàbí bí ọlọ́pàá ṣe mú òun lábẹ́ búkà tí Sámínù ti sá lọ tó ń gàn mọ̀gbà náà. Ńgbà tó parí iṣẹ́ tó ń ṣe lára ilẹ̀kùn ọkọ̀ náà, ó jí awakọ̀. Ó ní kó yẹ̀ wò, awakọ̀ yẹ̀ wò, inú rẹ̀ sì dùn sí àbáyọrí iṣẹ́ náà. Ó sáré lọ sọ fún ọ̀gá rẹ̀. Kò pẹ́ rárá tó fi padà dé tó sì jí sí ọ̀gá rẹ̀ fún Àlàbá. Wọ́n ní kí ẹ̀yin náà máa bọ̀ lọ́dọ̀ àwọn lóòtẹ́ẹ̀lì lọ́hùn. Àlàbá bọ́pá bọ́sẹ̀ ó sì lọ bá Sámínù nínú ilé ìtura náà. Agbàwo kan tó wọṣọ funfun ń lọ darí Àlàbá síbi tí Sámínù wà. Nínú yàrá kan báyìí tí ibùsùn kan wà níbẹ̀ pẹ̀lú ẹ̀rọ tí ń mú yàrá tutù. Bí Àlàbá ti wọlé ni òtútù bẹ̀rẹ̀ sí í mú lẹ́sẹ̀kẹsẹ̀. Ọjọ́ wo ló wọnú yàrá tutù bẹ́ẹ̀ rí? Labalábá ẹ̀kọ́ ààyè ibẹ̀. Sámínù, ọmọ ìyá mi lẹ́nu o. Ó tó ọdún mélòó kan báyìí, irú ọtí wo ló fẹ́? Irú èyí tí wọn náà bá mu lèmi náà mọ̀. Èmi bó bá fi lé tèmi, ọtí obìnrin lèmi mu ní tèmi. Gbogbo fáàrí mi kò kọjá tí Àlùkùránì yọ̀ǹda lẹ́yìn omi àti tún fi rú ọtí mìrìndìn báwọn yìí. Àmọ́ ohun tí wọ́n bá ń fẹ́ ni kó o sọ o. Ó tiẹ̀ ti wá di àfáà pátápátá. Ó di ìdúnta tí mo ti lọ sí àjì, tí mo lọ fojú kan lé Olúwa, tí mo rí bojì ànábì Mọ́mọ́. Bí Kùránì bá ti lànà ńlọ tọ́ súnà fún ni láti máa ṣe. Ó ní sẹ̀ríà. Orí ibùsùn ní Sámínù ti ń bá Àlàbá tàkúrọ̀sọ yìí. Ó fẹ̀yìn lélẹ̀, ó ń mu sìgá. Ìgò ọtí kan tí wọ́n kọ fúrúùtù sí lára ló wà lórí tábìlì kékeré kan tó wà lẹ́sẹ̀ ibùsùn yìí. Wọ́n ti ń bá a kọjá àlàjì. Ife kan tó fẹ́rẹ̀ kún sì wà lẹ́gbẹ̀ẹ́ ìgò náà. Sámínù nawọ́ sìgá sí Àlàbá. Àlàbá gbà ó sáná sí i. Ó gbé àdẹ́bù ìgò ọtí yìí, ó bu ife tó wà nílẹ̀kùn. Sámínù bẹ̀rẹ̀ sí í fi rẹ́rìn-ín. Ń jẹ́ kí n béèrè ọtí tiẹ̀ fún ọ ní o. Àwọn àjọ máa pín gọ fúrúùtù kan mu bí èwo lọ fẹ́ mu gan. Ó dáa, bí àlè mi mú o. Sámínù pé agbàwo kan, ó sì ní kó lọ kó ìgò ọtí bíà mẹ́rin wá pẹ̀lú ife mìíràn. Agbàwo kó wọn dé wéréwéré, wọ́n tutù ju yìnyín lọ. Wọ́n ń horu lala, wọ́n ń làágùn sìnkìn. Àlàbá, ìbí eré náà láti sọ òtítọ́ ọ̀rọ̀. Ó rú mi lójú bó o ti ṣe sá lọ ní òru tó níjọ́sí yẹn o. A tètè mú olè náà sì fẹ́ máa mú olóko, ṣùgbọ́n Àlàbá fi ẹ̀jẹ̀ sínú, òtútọ́ ń fún jáde. Jáfù Sámínù, ọ̀pọ̀lọ́ ní bàbá débi òrùkáfù. Àbí ọwọ́ wọn tẹ ọ ní àníkàfù Sámínù. Sí àwa náà la tún padà ríra wa lónìí. Kí ló dé? Kí ni wọ́n fi sí ọ́ tó bẹ́ẹ̀? Má wulẹ̀ tọ́ bọ̀ mí lẹ́nu o. Ìwọ ló rí i pé ọlọ́pàá ń bọ̀. Tó sá lọ láì pè mí, tó jẹ́ pé èmi pẹ̀lú rẹ̀ la jọ sùn, tó yọ mí lẹ̀ láì ké sí mi. Sírò yẹn dára. Ṣùgbọ́n ẹni tí ò bá gbàgbé ọ̀rọ̀ àná kò lè rẹ́nìkan àbá ṣeré káfò. Ẹni ni Sámínù bú sí tó ń dọ̀kọ̀kọ̀. Àbọ̀ ọmọ ìdí rẹ̀ tí mo fi sá lọ. Ó gbàgbé pé mo ti gbé ìwórí ń dán. Ó gbàgbé pé àwọn ọlọ́pàá ni wọ́n taari mi débẹ̀ kí n tún jẹ́ kọ́wọ́ wọn tẹ̀ mí lẹ́ẹ̀kan sí i. Àbí níbi tí mo ti ń jẹ́ ọ kí wọ́n ká àwa méjèèjì mọ́bẹ̀. Mo kúkú mọ̀ pé ọwọ́ wọn ò lè tẹ̀ ọ́. Tìbí yóò balẹ̀ labalábá fi wọnú igbó lọ. Labalábá ó wáyé kọ́mọ ìyá mẹ́fà ó sì kú sóko ẹgbàáfà. Àlàyé yìí pé ní tòótọ́, ṣùgbọ́n kì í ṣe tẹni tó nífẹ̀ẹ́ ní kejì rẹ̀ dénú. Àlàbá àgbà bẹ́ẹ̀ èwo ni kò ṣe. Ṣùgbọ́n o Sámínù,
ọ̀sá lọ tán ó tún lọ gbowó tá a jọ kó jọ bí ẹni pé tiẹ̀ nìkan ni ọlọ́firọ́ gbowó ní báǹkì ọwọ́ aṣọ èmi sílẹ̀ níhò gédéǹgbé pé bí mo bá lè kú kí n kú. Simon gbé ife ọtí sẹ́nu ṣùgbọ́n fèrè kan ṣoṣo lọ́dà níbẹ̀ tó fi tún gbé e kalẹ̀ ojú rẹ̀ fi hàn pé ẹ̀sùn tí Àlàbá fi kàn án mú un lọ́kàn ó tún mú un lára pẹ̀lú. Báyìí ni Àlàbá tilẹ̀ tọ́ lọ́hùn ẹ̀rù àwọn ọlọ́pàá ló bà mí torí mo rò nígbà náà pé bí ọwọ́ àwọn ọlọ́pàá bá fi ṣèṣì tẹ̀ ọ́ ò lè tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ kó sọ pé ẹni báyìí báyìí níwọ pẹ̀lú rẹ̀ jọ rìn ibi báyìí báyìí lẹ̀sìn kó owó yín pamọ́ sí bó bá fi rí bẹ́ẹ̀ ìjàmbá gbọ́dọ̀ sí owó náà ni òun ni mo ṣe lọ gbà á wípé bó bá ṣe díẹ̀ sá kí n padà wá káwá jọ pín ó dáa ó ṣe gbàlàjì kó o fìyókù tẹ̀mí lẹ̀ fún mi ó tún gbé ife rẹ̀ sókè ó tún mutí inú rẹ̀ ó sì tún sáná sí sìgá mìíràn ó mú. mo bá wá sọ ohun tó ṣẹlẹ̀ sí owó náà ò ní lè gbà mí gbọ́ ọkàn mi kò lọ síbi wípé kí n má gbà á tán kí n ṣẹ́kù fún ọ níbẹ̀ gbígbà tí mo sì wá gbà á tán ọ̀hún ìyà ni mo fi jẹ nítorí mọ́tò tí mo wọ̀ níjọ́ náà gan jáàmù mo sì dákú kí wọ́n tó gbé mi dé ọsibítù gbà tí n ó fi tají kò sí owó kankan lápò mi mọ́ o lè má gbà mí gbọ́ ṣùgbọ́n mo fi àlùkùránì búra fún ọ bí mo bá parọ́ ó tó oṣù 6 kí n tó tún padà sílẹ̀ yìí mo lọ tààrà sí Òrótó lérò pé n ó rí ọ níbẹ̀ mo bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni tá a ti ń ra ìwé ìròyìn ọlọ́pẹ́ tó ń ti rí ọmọ ìmọ̀ mo ti dúró ní lónìí yìí mo ṣetán láti fún ọ níye tí ìpín tiẹ̀ yẹ kó jẹ́ nínú owó ọjọ́ ọ̀hún lọ́hùn-ún mo bá dé inú mọ́tò mi n ó fún ọ ọ̀rọ̀ yìí mú kí ara Àlàbá túbọ̀ yá díẹ̀ bí ọwọ́ òun bá tún lè tẹ 40 náírà mọ iye tó ń ti gbà ní owó ọ̀yà lórí iṣẹ́ tó ń ṣe ǹjẹ́ owó ń jọrí díẹ̀díẹ̀ náà kọ́ nìyẹn bí ènìyàn jẹ tẹ́tẹ́ kò lè jù báyìí náà lọ yóò ní iye irinṣẹ́ tó ń ó lè kó owó náà lé lórí tí yóò fi tún máa lọ gerege sí i ṣùgbọ́n kò fẹ́ kí Simon ò fura pé bẹ́ẹ̀ ni ara òun gbẹ tó nítorí kíni owó fún ni ò téèyàn èyí tá a tún jọ ríra ẹni yìí tí ẹ̀mí àwa méjèèjì tó wà di òní yìí ọgbọ́n náà àwa méjèèjì níbí ẹ̀mí tọ́rẹ́ mi yìí náà ti tó kódà ojú owó lọ lójú mi báwo ló ti ṣe wá rìn o Àlàbá tó fi mọ sẹ́ẹ̀lì ọ̀kẹ́ ọkọ̀ títún ṣe tó báyìí ǹjẹ́ bóde lẹ́nìkan ti júwe ọ̀dọ̀ rẹ ní fún mi ńgbà tí mo sọ fún un pé ilẹ̀kùn ọkọ̀ mi yọnu ó ní kí n yára fi ọjọ́ kan sílẹ̀ níbi iṣẹ́ kí n gbọ̀nà Ilé Ifẹ̀ ó sì júwe bí n ó ṣe rí ọ ó ní mo ṣe dé yìí o ó ti ṣe rìn rí Àlàbá ńgbà tí n ọ̀rọ̀ náà kankan gbé gbà mọ́ náà kọ́ ni mo di ọmọ ìsọ̀tá tí mo fẹ́ yin ralẹ̀ lábẹ́ mọ́tò onímọ́tò ọ̀rọ̀ gùn púpọ̀ Sámínù kì í ṣe ọ̀rọ̀ ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tá a bá tún ríra wọ́n sọ gbogbo nǹkan tójú mi rí fún ọ mo pa àrà ọ̀nà ọ̀run títí n ò lè wọlé lọ́hùn-ún n ò sì rí ilé ayé yìí gbé gan tó bó ṣe yẹ mo ṣáà dúpẹ́ sá pé ẹ̀mí tún rẹ̀ mí dáadáa náà ni eré tí mo rí ọ lónìí yìí sá gbà pé òní náà ni gbogbo wàhálà rẹ dópin iṣẹ́ tó o bá ṣe fógún ọdún ìyà tó o bá jẹ fọ́gbọ̀n oṣù bó bá rí kọjá tán àdàbí àlá àdàbí ìtàn bọ́lọ̀ ń bá fẹ́ ayọ̀ ní gbogbo rẹ̀ ọjà sí tó njó ní ṣọ́ọ̀bù kan tó ti lè máa tajà ìṣe dandan pé kó tó kànjàmù o kó ṣe nǹkan kan bí òjò bíntín báyìí lọ kó sáà ti ṣe ibi tó lè máa kó ọjà títà sí ń ò ní ṣùgbọ́n àìtí ìwá ni o ń mọ̀ bá wa ń ó rí ọ̀dà olójó kò lè rí ọ̀kan títí ọ̀la kílẹ̀ ọ̀la ó tó sú bí a bá dé yóò lójú kan kò burú wá ṣọ́ọ̀bù kan lè dè mí kó tó tó ọ̀sẹ̀ kan lónìí ń wà kó táyọ̀ ọkọ̀ fún ọ rẹpẹtẹ tí ọmọ tàkún iṣẹ́ rẹ tó ń ṣe yìí àfikún kan ni ìyẹn ó sì tún jẹ́ ó rí nǹkan máa fi tọ́rọ́ kọ́bọ̀ tó bá ń rí ń bẹ̀ ṣe àǹbámọ̀ dúpẹ́ o Sámínù ajẹ́kọ̀ ọ̀fẹ́ gbà mí kalẹ̀ nínú àìríṣe tó bá mi ọ̀fẹ́ pe ayé mi padà sí rere Ọlọ́run ò ní gbàgbé ìwọ náà ọwọ́ rẹ ọmọ ròkè ní o láṣẹ Ọlọ́run táyà nìkan kọ́ ni wọ́n mọ̀ lọ́mọ ta o ọjọ́ mìíràn wà tó lè jẹ́ pé ọtí ni n ó kó fún ọ wá pé kó bá mi ta ọjọ́ mìíràn ó lè ṣe sìgá ó lè ṣe aṣọ ó lè ṣe ṣúgà ó sì lè ṣe ohunkóhun tí àwọn òyìnbó wa bá kó wá fún wa ìwọ wà jẹ́ bí aṣojú mi ńlẹ̀ yìí gbogbo à ń fẹ̀yìn ralẹ̀ lábẹ́ ọkọ̀ wọ̀nyí ti pinni káwí nítorí pé bóyá lóòótọ́ lè mọ ráàyè eléyìí ńgbà tí ọjà tó ń bá gbọ́ gbogbo àkókò rẹ tán
ṣùgbọ́n alọ́dìmọ̀sọ ni o alọ́sọmọdì ni o ṣebí kídi ọmọ fi wà lókolombo náà ni ká ń pe ìdí ni kásábò èwo lè mímọ̀ gbogbo ọ̀nà tó bá fi lè ràn mí lọ́wọ́ ọ̀dọ̀wọ́ rẹ̀ pé wọ́ Sámínù ni mo tún rí bí ẹni ń kó fàyè ọ̀sà àdìgbà tí kì í bá ṣe àlánà bí wọ́n ti ń sọ̀rọ̀ lọ ni wọ́n mú nǹkan tí oníkálukú wọn mú Sámínù mu fúrúùtù Àlàbá mu bíà níkẹyìn Sámínù sanwó fún àwọn agbàwo Àlàbá ò mọ iye owó náà ṣùgbọ́n ó rí gọbọi lójú rẹ̀ àwọn ọlọ́lá máa jayé o ọkàn rẹ̀ balẹ̀ pé nígbà tó ná bá bẹ̀rẹ̀ sí í tajà òjòjò àìlówó lọ́wọ́ tó ti mú òun yọ́gbọ̀n dànù ọjọ́ mélòó nìṣẹ́ fi sí dànù lárí èèyàn ọjọ́ kan òjò ó borí oṣù mẹ́rin ọ̀dà ẹsẹ̀ rẹ̀ fẹ́rẹ̀ mọ́kànlẹ̀ rárá bí ó ti ń sin Sámínù lọ sídìí ọkọ̀ nídìí ọkọ̀ Sámínù ò tilẹ̀ wúṣẹ́ tí Àlàbá ṣe wò ohun tó ṣe ni pé ó kó owó tùlù fún Àlàbá pé kí ó fi dí owó ọjọ́ sí ṣùgbọ́n Àlàbá kọ̀ láti gbà á pé ẹni tó diwọ́ kúdúrú tó ní ká gbà bí nǹkan bá wà nínú rẹ̀ ó fẹ́ kó o fúnni náà nì ọ̀dọ̀ ẹni tí yóò ti ṣoore tí yóò sì orí bàǹtàbàǹtà fún ènìyàn kọ́ ló yẹ ká ti máa gba ẹ̀san ọdún 10 tàbí jù bẹ́ẹ̀ lọ èèyàn lè fi owó táṣẹ́rí ọjọ́ yẹn lọ́hùn-ún pé nǹkan bàǹtàbàǹtà tí Sámínù sọ pé òun fẹ́ ṣe fún òun awakọ̀ ti jókòó sí ipò tirẹ̀ Sámínù náà ti wọnú ọkọ̀ ó jókòó ó fẹ̀yìntì tìmùtìmú ọkọ̀ ó gbórílé ìrọ̀rí tí wọ́n sì mọ́ ìjókòó ọkọ̀ náà lára kíá ọkọ̀ ti ṣí tí Àlàbá sì ń wò lọ títí ó fi parẹ́ mọ́ lójú wọ́n juwọ́ síra wọn títí wọn ò fi rí ara wọn mọ́ a kì í sọ̀rí èrò káyọ̀ èrò òrìlé rẹ̀ bọ́dọ̀la Àlàbá ń fi ọkàn ronú lọ síwájú kánrin ó sì ti fojú inú wo ara rẹ̀ nínú ṣọ́ọ̀bù ńlá kóun ó gba ọjà kóun ó béèrè iye tó jẹ́ kóun ó tà á kóun ó kówó fún ọlọ́jà kóun sì fi ọwọ́ mú èrè tó bá wà lórí rẹ̀ kò sí nǹkan tó pé tó bí oyin bí àdó ní yọ́mọ dùnyùn gbà pàápàá àwọn ọjà tí Sámínù dárúkọ wọn yẹn tí ọtí nìkan ló lè nira díẹ̀ níbẹ̀ torí ẹni tí yóò bá ta ọtí ní láti ní ìwé àṣẹ ṣùgbọ́n láyé ẹsẹ̀ gígùn yìí bí èèyàn ń fẹ́ kí wọ́n mú ìwé àṣẹ ọ̀hún bá òun nílé kí ẹni tó mú wá sì jókòó dé òun bó bá ti lo tẹsẹ̀ rẹ̀ kò ní rà kí ènìyàn rí àwọn ọlọ́pàá kí ènìyàn mọ àwọn akọ̀wé kánsùlù kí èèyàn dọ́dọ̀ àwọn wọléwọlé àbùsébùsé owó la fi wówó ẹnu fífọ́ kì í dún nàmùnàmù ẹnu dùn rò fọ́ àgàdà ọwọ́ sí égeko ń bọ̀ lòun ó ti rí ṣọ́ọ̀bù a sì fi ṣọ́ọ̀bù tó bá tóbi dáadáa ló lè gbarú àwọn ọjà tí Sámínù wí yẹn ṣùgbọ́n ká mú ẹrú náà ká tó sọ pé ìdólà ó tà á sí àti pé ọjọ́ abágùn kọ́ là á kànrun níbẹ̀rẹ̀ báyìí kéèyàn sátìrí bìkan kó ọjà òun síná bí ọjà bá wá ń tà àwọn oníṣọ́ọ̀bù gan ni yóò mọ̀ fi ṣọ́ọ̀bù lọ olúwa rẹ̀ gbà tí Àlàbá wá bẹ̀rẹ̀ sí wá ṣọ́ọ̀bù kiri ló tó mọ̀ pé bàbá fi nǹkan pamọ́ fúnra ẹni kì í ṣe tètè náwó mú òórùn pa pásápásá sí i lára lọ́jọ́ náà orin gbogbo títì tí ọjà títà kò rí ṣọ́ọ̀bù kankan tó wà lófìfo ó tún rí àwọn tí kò fi gbogbo ara tajà tó bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ kò rí ilẹ̀ fẹ́ẹ́ ṣú pátápátá kó tó gbúròó pé ṣọ́ọ̀bù kan wà nítòsí ọjà odò ọgbẹ̀ nígbà tó débẹ̀ ó bá a ní tòótọ́ ni ṣùgbọ́n oníṣọ́ọ̀bù ní àfikọ́ sanwó àsansílẹ̀ fún oṣù 6 ní pé bí ọba sì tètè sanwó wọ́n pọ̀ tí ń pòyì lórí rẹ o bí àṣà tó fẹ́ gbádìẹ òkóbó ìyàwó rẹ̀ ń tó gbé wọ́n ní nǹkan tí yóò tùlé àwọn ní ń bọ̀ yìí ṣọ́ọ̀bù ló délẹ̀ yí owó dà kò sí irú èrò tí kò wọ ọkàn Àlàbí tán ní ọjọ́ yìí àbí kò ń lọ bá fọ̀rà wáyìí kò ń sọ pé ó ń gbà láti bá a ṣiṣẹ́ bíi ẹ̀mélòó kan ṣùgbọ́n kíákíá ló fagilérò náà lọ́kàn rẹ̀ iṣẹ́ tó bá gbé ni là á tẹra mọ́ òwò tó bá pé ni là á ṣe òwò téèyàn ṣe tí ò lóríyìn tí abẹ̀bẹ̀ rẹ̀ ń fi gbogbo ìgbà fi bí pẹlẹbẹ lélẹ̀ kò yẹ kó lu àríwó tó yọjú sí i mọ́ kàkà kó ń tó wọ ẹgbẹ́ olè bí ilé ọjọ́ kejì tí mọ́ ló bẹ̀rẹ̀ sí yálé àwọn tó mọ̀ kiri ó sì ń rọ̀ wọ́n láti yọ òun lówó bẹ̀bẹ̀ kò rí ọ̀kọ̀ṣẹ́ ṣàgbé kò rí ahun ó kirikiri kò rí kọ́bọ̀ yá títí ilẹ̀ fi ṣú kò tó ẹrú tí yọjú sí oníṣọ́ọ̀bù bẹ́ẹ̀ sì ní ṣọ́ọ̀bù náà wà lọ́kàn rẹ̀ nítorí pé ojú títì ló wà nítòsí ọjà nídìí ọjà sáàrin ọjà tí ń tà ìbànújẹ́ ló fi sùn lọ́jọ́ náà kò sì déjó pẹ́ntẹ́ tí ilẹ̀ fi mọ́ ilẹ̀ tí mọ́ ló tún bá sójú ọ̀nà o tó tún wọ́nà bóun ó ti ṣe lè rí owó yá kiri ọpẹ́ kó tó rí ẹni sí irin gbẹ́rẹ́ ìpàkọ́ pé bàbá kan wà ní ìta akọgun bó bá dé ọ̀dọ̀ bàbá yìí yóò rí owó èlé yá ó lọ sọ́dọ̀ bàbá yìí wọ́n sì jọ ṣèwé àdéhùn lórí owó náà
ọ̀tọ̀ níye tó yá ọ̀tọ̀ níye tí bàbá yìí kọ sílẹ̀ ṣùgbọ́n òróbìnrin fẹ́ ọlọ́ọ̀fà jẹ́ ṣe bọ́ bá bímọ 6 tọpa 5 jẹ tí ẹ lọ́kàn tó ṣẹ́kù ó ya 100 náírà lọ́wọ́ bàbá yìí wọ́n sì kọ 150 náírà sínú ìwé wọ́n ní ó ní láti san padà lẹ́yìn oṣù 3 láì sí èlé kankan lórí rẹ̀ ó fi olórí ẹgbẹ́ àwọn mẹkáníìkì sí onígbọ̀wọ́ bàbá olówó yìí sì kó owó náà fún un bí ọba ní Àlàbá wá yan tẹ́ńkì ńgbà tí ọwọ́ rẹ̀ bá owó yìí tán ó sì sáré lọ sọ́dọ̀ oníṣọ́ọ̀bù ó san àsánsílẹ̀ owó náà ó sì gba ìwé ọwọ́ pé òun ti sanwó ó yára mú ọmọọṣẹ́ rẹ̀ lọ sí ṣọ́ọ̀bù yìí wọ́n sì jọ ṣiṣẹ́ kìtàkìtà ń bẹ̀ wọ́n gbọ́n nù wọ́n gbá wọ́n sì nu gbogbo ìdọ̀tí kò níbi tí eruku ti bò lára ògiri Àlàbá ra àgádágodo ńlá kan ó fi sẹ́nu ilẹ̀kùn náà ó tì í pa ó sì padà lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ jíjókòó wọ́n tó ń jókòó níbi iṣẹ́ tí wọ́n ń fọwọ́ lẹ́rán nítorí pé kò sí iṣẹ́ kan tí wọ́n ń rí ṣe tààrà àwílẹ̀ kọ̀ọ̀kan tí àwọn ọlọ́kọ̀ wá ń ṣe iṣẹ́ tí ò tó nǹkan ṣùgbọ́n ọkàn Àlàbá balẹ̀ sí oní tí àgbàlagbà jẹ tẹ́lẹ̀kùn tó fi ní ẹkún yóhun ó ní nǹkan tí Àlàbá fọkàn tẹ̀ tí àìsíṣẹ́ kò fi mí lọ́kàn Sámínù dé tán pẹ̀lú ẹrù tó ń wọ́n mọ́ ta ọ̀pẹ́ títí aboyún ò ju oṣù 9 lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọkàn Àlàbá làgàrà pé bí Sámínù ọ̀bá wa máa ń kọ́ àkókò tí yóò ṣe èrú sóun lé ilé yìí àbí kò ti rí òun lẹ́pa tó jẹ́ pọ́lọ̀ ní ọ̀pá òun ẹni tá a bá mọ̀ tẹ́lẹ̀ ní wàá rẹ̀ lè yani lẹ́nu kì í ṣe bíi tòun àti Sámínù ó ṣeéṣe kí Sámínù ọ̀ wá kọ́ mọ̀ kó ọjà kankan wá kọ́ wá dé kọ́ mọ̀ wá rọ́pa ṣùgbọ́n ojú la ti mọ̀ yẹn tí yóò yọ ni bí Sámínù ti ṣe yọ fún yẹn kò dàbí ẹni tó lè purọ́ fún òun kí ló lè rí gbà nídìí irú rọ́bẹ̀ ẹni tí yóò bá sì fúnni lẹ́wùwọ̀ tọrùn rẹ̀ láwò ìgbà tí mìmí ọkàn rẹ̀ bẹ̀rẹ̀ sí gèjà ní ìgbà tí ó pé ọ̀sẹ̀ 2 tí ò gbúrò Sámínù ara bẹ̀rẹ̀ sí gbóná sí i lójoojúmọ́ tó fi di pé ọ̀rọ̀ rẹ̀ fẹ́rẹ̀ dá ìsàn sí i lára ẹni tó ti lọ yáwó èlé tó fi sanwó ṣọ́ọ̀bù tí kò sì wò lẹ́ẹ̀mejì ká tó sọ pé yóò kó ọjà sí i nínú bí oṣù 3 bá pé ọ̀nà wo lòun ó fi wá rí 150 náírà san àìsírí san òun fa àbùkù lẹ́sẹ̀ ọmọ burú o kí àgbẹ̀kẹ̀lé ènìyàn já sófo bí oṣù 6 bá sì wá pé òun ní láti kókó nínú ṣọ́ọ̀bù náà a jẹ́ pé òun fowó òun ṣe sàárà oore tí ọ̀lọ́pẹ́ àṣìdànù owó olówó òkìtì àìdẹ mọ́kú òjò gbígbẹ́ ó ń ṣeré àdá mọ́kú ọ̀mọ̀wẹ̀ ọbẹ̀jú àsódò ó mọ ògùn mọ́kú ò lè dá tata pa ó kó àpò ogun ọkọ̀ rí sógun ìgbà ó wà ní mọ́kú ò ní kú irú àdánwò yìí ṣe é bá nìyàn kólúwa rí ọmọ tó ronú à ń padà sí ẹgbẹ́ àwọn fọ̀ràwáyì ronú wàhálà tó ń bọ̀ níwájú ń já Àlàbá láyà ṣé ìrònú kòkò ní yọ́ pàjá ìbànújẹ́ dorí àgbàkodò bí oríkì olóríkì ọ̀sẹ̀ 3 tún kọjá Àlàbá ọ̀gbọ́mọkò Sámínù ló bá bẹ̀rẹ̀ sí fi ṣọ́ọ̀bù wẹ́lọ̀ ó ń ké gbàjarè kiri bọ́yọ̀ òun ajẹ́rí ẹni gba ṣọ́ọ̀bù òun lọ́wọ́ òun kóun ó dín àdánù òun kù kóun ó fi ọ̀ràn mọ́ níbi tó dé dúró kàkà kíákíá ni ó rí ẹni tí ń wá ṣọ́ọ̀bù wọ́n sì bẹ̀rẹ̀ sí dùnádùrà àfigàn bóró tí Sámínù yọ sí Àlàbá mọ́tò gìrìwò kan ló dé sí ibi iṣẹ́ rẹ̀ lọ́jọ́ náà tó sì dúró ẹsẹ̀kẹsẹ̀ láyọ̀kẹ́lẹ́ Sámínù náà dúró lẹ́yìn rẹ̀ tí Sámínù sì yọdá jáde nínú rẹ̀ bí ó bá fi tó ọjọ́ 2 sí ni ṣọ́ọ̀bù ìbá ti bọ́ lọ́wọ́ Àlàbá àlàyé díẹ̀ ló kù tó ń ṣe fún ẹni tó fẹ́ gba ṣọ́ọ̀bù tí onítàn sì fi ìkùnsínú faramọ́ olórùká gbòrùka ni ọwọ́ àwíwá dòfo ó ti mọ retí Àlàbá ẹrù mi ni ò tètè dé bí mo ti lérò tẹ́lẹ̀ gbàrà tí mo sì ti rí gbà ni mo yára sa tiẹ̀ sọ́tọ̀ tí mo kó sínú mọ́tò tí mò ń kó bọ̀ yìí ṣé kí n já gbogbo rẹ̀ sọ́dọ̀ rẹ níhìn àbí díẹ̀ péré lọ fẹ́ táyà tí ó tètè ta ni o ìmí ò gbọ́dọ̀ yàn lé ọ lọ́wọ́ iye tí ọkàn rẹ bá fẹ́lẹ̀ ní kó o fi sílẹ̀ o rò pé o lè ta ilé yìí tán bójú báyìí lọ èyí ṣe labalábá mọ́ mọ́ tiẹ̀ bẹ́ẹ̀ ń bo ni ṣọ́ọ̀bù ọ̀hún wà àbí o gbàgbé láti wá ṣọ́ọ̀bù gbígbàgbé ṣọ́ọ̀bù tí mo ti wá rí látọjọ́ tó ti kúrò lọ́dọ̀ mi ní gan ó yá ká lọ bí tó wà wọ́n jọ lọ sí ṣọ́ọ̀bù ní odò ọgbẹ̀ wọ́n sì ja ẹrù sínú ṣọ́ọ̀bù wọ́n jọ tò ó ni ó sì ń wù nìyàn láti wò hélè ló wá ní wọ́n àwọn èyí 100 ni wọ́n jẹ́ náírà 12 sì ní ọ̀kọ̀ọ̀kan bá dé
iye tó bá wù ọ́ ló lè tà wọ́n, ṣùgbọ́n èmi ó gba náírà kọ̀ọ̀kan lórí ẹyọ kọ̀ọ̀kan. Àwọn eléyìí 50 ni wọ́n, náírà 15. Àwọn èyí 30 táyà ni, ọ̀kọ̀ọ̀kan sì jẹ́ 20 náírà. Àwọn eléyìí 60 náírà ní ọ̀kọ̀ọ̀kan, 60 náírà ní ọ̀kọ̀ọ̀kan, 20 ni wọ́n jẹ́. Náírà kọ̀ọ̀kan ní kó bẹ́ mi wá lórí táyà kọ̀ọ̀kan. Iye yòówù tó o bá fẹ́ kí o tà wọ́n, ìwọ ló lè rè tó kù. Sáà tọ́jú owó táyà kó pé pẹ̀lú 200 náírà tọ́jú èrè tèmi. Jẹ́ ṣírò rẹ̀ sínú ìwé kó rí. Ó mú ìwé kan, ó bẹ̀rẹ̀ sí ṣírò rẹ̀ báyìí. 12 naira times 100 is equal to 1200. 15 naira times 50 is equal to 750 naira. 20 naira times 30 is equal to 600 naira. 60 naira times 20 is equal to 1200 naira. Àròpọ̀ 3750. Èrè tèmi 200. Àpapọ̀ 3950 naira. Kó tó ìgbà wo kí n tó wá tún wọ̀ ọ́ wò láti mọ bó ti ń tà sí. Èwo là ń dájọ́ sí ká tó roko ojúde ẹni. Ọjọ́ wo ló dé tó dé? Ṣèbí bọ̀ bá dé ó rí ibi tí mo bá iṣẹ́ dé. Labalábá kò burú, n ò ní pẹ́ tí n ó fi wá. Sáàmù retí mi. Báyìí ni Àlàbá di oníṣòwò. Bí ìgbà tí ó sì gún àwúre ni tó ń tajà wẹ̀lẹ̀wẹ̀lẹ̀, pàápàá àwọn táyà kéékèèké. Kí ọ̀sẹ̀ kan tó tán, Àlàbá ti ta gbogbo àwọn oní-náírà 12 tán. Ó ta ọ̀kọ̀ọ̀kan ní náírà 15. Sámínú jèrè náírà kọ̀ọ̀kan lórí ọ̀kọ̀ọ̀kan. Àlàbá sì jèrè náírà 2. Bákan náà ló ta ti àwọn oní-náírà 15 ní 20 náírà àti àwọn ológo 20 náírà ní 15. 50 náírà ló ta àwọn ọlọ́gọ́ta náírà. Ó ta àwọn kékeré pátápátá tán. Ó ta àwọn tó pọ̀rọ́lé wọn kù 5. Àwọn tó tún tẹ̀lé wọn ṣẹ́kù 8. Àwọn tó tóbi jùlọ àwọn náà ṣẹ́kù 8. Bí ó ti ń tà wọ́n ni àwọn oníbàárà ń bèrè sí i. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aláròbọ̀ tún wá ń rà lọ́dọ̀ rẹ̀ nítorí ọjà rẹ̀ rọjú ju èyí tí wọ́n ń rírà níbòmíràn gbogbo lọ. Ọjà yìí sì ti sọ di olókìkí wéréwéré. Ó ṣòwò, ó jèrè, ó gbòde pàdé. Táyà 99 ló ti tà. Ó ti bá Sámínù jèrè náírà 99. Òun fúnra rẹ̀ sì jèrè 450 náírà ó dín 4. Àtèrè tiẹ̀ àti ti Sámínù lápapọ̀ sì jẹ́ 450 náírà ó dín 5. Láàrin ọ̀sẹ̀ kan péré, owó ṣọ́ọ̀bù ti yọ, èrè ti ṣẹ́kù gọbọi. Kò wá kù kí Sámínù ó sì tún dé. Sámínù ọ̀mà sì tún kó ọjà mìíràn wá mọ́ o. Bẹ́ẹ̀ sì ni gbogbo ṣọ́ọ̀bù ló ti mọ́ fo. Ó retí kò rí Sámínù. Ó ta gbogbo ọjà náà tán pátápátá. Sámínù ò sáà dé. Ọ̀sẹ̀ kejì kọjá, ọ̀sẹ̀ kẹta kọjá, Sámínù ò dé. Àlàbá ń ṣí ṣọ́ọ̀bù lófìfo láàárọ̀, ó ń tì í bẹ́ẹ̀ lálẹ́. Báwọn oníbàárà bá béèrè, á ní òun retí ẹrù òun ni. Bẹ́ẹ̀ ni kò sí purọ́. Gbogbo owó yìí pátápátá ló kó pamọ́ sí báǹkì Ìlàrẹ́. Ẹ̀rín pa á lọ́jọ́ kan ńgbà tó yẹ iye owó tó ń kó sínú báǹkì náà wò nínú ìwé. Lójú rẹ̀ ó dàbí kí àwọn akọ̀wé ìjọ́sí tí àwọn ń kó owó sọ́dọ̀ wọn nígbà tó ń ta ìwé ìròyìn tó wà ní báǹkì náà kí wọ́n rí iye tí òun fi síbẹ̀ báyìí. Ṣùgbọ́n kò sí ọ̀kankan wọn níbẹ̀ mọ́. Dájúdájú iṣẹ́ ti gbé wọn lọ. Pẹ̀lú ìṣọ́ra ló fi ń náwó, kò jẹ́ náà ìnákúnà. Ó ń sapá pé kóun ó lè wá kówó jọ lẹ́ẹ̀kan yìí láì fi èrú kankan kún. Ó mọ̀ pé òun náà ni yóò kúkú ná owó náà ńgbà tó bá yá. ń tá jẹ̀sùn ìwọ ni ká máa jíjẹ. ìgbà tó ń sì wá pa odò ọ̀yà tán tí Sámínú ọ̀jẹ́ kò ń lọ sóko alẹ́ mọ̀ yìí ń kọ́ o ọ̀wù ká rodò ká sùn kí ni kára lé ọmọ mu. ọ̀sẹ̀ kẹrin kọjá kò rí Sámínú. Àlàbá bẹ̀rẹ̀ sí ronú. Owó ni òun kódà sínú báńkì ní Ìlàrẹ́ yìí kò sì sí iṣẹ́ kankan tó ń ṣe fún òun. bí gbogbo rẹ̀ kì í tilẹ̀ ṣètò ṣe bí òun ní ohun tí ó tó 500 náírà nínú rẹ̀. ó ní láti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú kàkà kí owó yìí ó jókòó kalẹ̀ bí ọ̀lẹ. bí èèyàn bá fi ọwọ́ èyí tí ṣètò níbẹ̀ ṣòwò ńkọ́ ńgbà tó ń ọ̀bá fọwọ́ kan ti Sámínú dájúdájú kì í ṣe ọ̀nà ìrú ló ń gbà fi ṣòwò. kò sì yẹ kí ẹ̀rù ọba òun. owó kówó kì í tilẹ̀ wà nílé kí ebikébi ọmọ pani. ó lọ sí báńkì ní Ìlàrẹ́ ó lọ gba 500 náírà ó sì kọrí sí Ìbàdàn láti lọ rajà tí yóò máa tà ní ṣọ́ọ̀bù rẹ̀ títí Sámínú ó ti fi tún padà dé.
ńgbà tó dé Ìbàdàn ọ̀tọ̀ níbi tó fojú sí ọ̀tọ̀ níbi tí ọ̀nà gbà. ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta táyà ò lóǹkà ní Ìbàdàn gbogbo wọn ló sì kún fọ́fọ́fọ́ fún táyà ṣùgbọ́n irú èyí tó ń fúnra rẹ̀ ń tà ní náírà 15 nílé Ifẹ̀ ń jọ́sí 20 náírà ló bá nìbàdàn. wọ́n tiẹ̀ sọ pé torí pé ó fẹ́ ra púpọ̀ ni ó fi mọ bẹ́ẹ̀ ó tún béèrè iye tí wọ́n ń ta àwọn tí òun tà ní 20 náírà wọ́n yìí sọ pé náírà 27 ni wọ́n ń tà á. bẹ́ẹ̀ ni sá iye tí wọ́n ń ta táyà nìbàdàn ó ga ju iye tó ń fi ń tà á nílé Ifẹ̀ lọ. ọyọ̀wóyọ̀wó kò tilẹ̀ rí ẹni dín ní kọ́bọ̀ ó rìn kò ríbi tó ti dín sí ibi tí òun ti kọ́kọ́ nájà ó kirikiri ọ̀rọ̀ di ọlọ́run ọ̀rọ̀ ọmọ rẹ bí abájọ tí àwọn oníbàárà fi ń sun òun. bẹ́ẹ̀ ní Ilé Ifẹ̀ tóun fi kó táyà ọkọ̀ tí wọ́n fi kó táyà ọ̀dọ̀ ń tán láìpẹ́ ẹyọ kan àṣé wọn ò ríra bẹ́ẹ̀ nìbàdàn. ó wá rí i pé bóun tilẹ̀ ra táyà wọ̀nyí lọ sí Ilé Ifẹ̀ báyìí òun ò ní lè tà wọ́n níye tó ń tà wọ́n ti rí tẹ́lẹ̀ tí aráyé fi ń sáré rà wọ́n ṣùgbọ́n ǹjẹ́ wọn ó tilẹ̀ lè mọ̀ rà á níye tí yóò lè pé òun. mo tiẹ̀ ní Sámínù ti rí tiẹ̀ rà ní ẹ̀dínwó bẹ́ẹ̀ Sámínù ọ̀hún ló ti wá lọ bí rámirámi yìí o tí àbọ̀ rẹ̀ ọ̀dájú mọ́ yìí àyàngbé ajádùn ṣùgbọ́n kinní kan lásàmọ̀ ń jẹ kájú tó gbẹ ẹni tó bá sì gbin àgbàdo tó nígbà tó bá gbó lòun ó tó jẹun kì í so ni yóò jẹ àgbàdo náà. bóyá Èkó ni Sámínù ti ń rajà Àlàbárí kọjá sí Èkó bí kì í tilẹ̀ ṣe Èkó ni Sámínù ti rà á ọjà Èkó sà ní láti dín sí ti Ìbàdàn ẹni tí ọ̀mọ̀nà ti ń dá pàdé ńgbà tí Àlàbá dé Èkó ó yà á lẹ́nu pé iye tó ń bá táyà ní Ìbàdàn ni wọ́n tó ń tà á lÉkòó kò síbi tí ọ̀wá dé àwọn ẹni tí ọ̀mọ̀ rí tilẹ̀ ń ràn án lọ́wọ́ bí wọ́n bá rí i pé kò mọ ibi tí yọ́ yà sí wọ́n ń wá owó bàràǹdà tí wọ́n ń bẹ̀ ṣùgbọ́n Àlàbá ò ra nǹkan kan ńgbà tọmọ yìí tó ń fẹ́ mọ tà á nílé Ifẹ̀ nígbà ìgbẹ́yìn sá orí àwọn ọkùnrin kan tí wọ́n ní kó kúkú ká lọ sí Àpápá ní èbúté òkè òkun wípé táyà ní láti dínwó lọ́hùn ju ti ṣọ́ọ̀bù àárín Èkó lọ pé kò ní tì í sí ẹ̀kúnwó àrúbọ̀ lórí rẹ̀. ẹni tó béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ ìdí rẹ̀ gbọ́ ẹni tó ṣòfin tó ló ní káráyé òpòrọ́ fóun. wọ́n wọ takisí ní èbúté èrò wọ́n kọrí sí ọ̀nà Àpápá wọ́n dé Ìgànmú ni wọ́n yà sínú igbó ni wọ́n yọ̀bọ̀n sí Àlàbá ni wọ́n ní kó kó owó rẹ̀ fún àwọn bí ó bá fẹ́ fi ẹ̀mí ara rẹ̀ ṣòfò wọ́n ní kó wò yíká o bóyá ó lè rí alagata tí yóò yọ òun lọ́wọ́ wọn. Àlàbá wò yíká ó rí i pé inú igbó làwọn dúró sí mọ́tò kọ̀ọ̀kan kọjá ní tòótọ́ ṣùgbọ́n lójú bọn ó mọ̀ pé òun ò gbọ́dọ̀ kígbe kí òkú òun ọmọ bá di àwátì kó òun ọmọ wàá léfò lórí ọ̀sà lọ́jọ́ kẹta. wọ́n lù ú ní ìlòkulò ńgbà tí wọ́n gba owó rẹ̀ tán wọ́n já sílẹ̀ wọ́n sì bá tiwọn lọ bí ọ̀rọ̀ bá kọjá ẹkún ẹ̀rín láàrin ọ̀rọ̀ tí èdùn ní kára là ń somi lójú bí egbére. Àlàbá ò lè máa sunkún nítorí ọ̀rọ̀ rẹ̀ ju ẹkún lọ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín Àlàbá ò sì lè rẹ́rìn ní ìlú onílùú láì mẹ́ni gangan láì ní kọ́bọ̀ lọ́wọ́ láì mọ̀nà kúrò níbẹ̀. ọ̀dọ̀ ta ni bá wá yà sí o ilé ta ni bá lọ ọ̀nà àti padà sílé Ifẹ̀ dà. Abẹ̀bẹ̀ Àlàbá tún fi bí pẹlẹbẹ lélẹ̀ lÉkòó tìrònú ní fẹsẹ̀ gbálẹ̀ lọ sọ́nà Àgbágbá ìsepó ní nǹkan kan láti lọ sí lọ́hùn ẹsẹ̀ rẹ̀ lọ́kàn darí sọ́nà bẹ àfi òjijì tọ́gbọ́ tí ẹnìkan pè é mánéjà ìgbà tí mánéjà ò sì níye kọ̀jọ́ kọ́kọ́ mọ̀ wípé òun ni ẹni náà ń pè ṣùgbọ́n nígbà tó wo olúwa rẹ̀ ó rí i pé ẹnìkan tó bóun ra ọ̀pọ̀lọpọ̀ táyà nílé Ifẹ̀ láìpẹ́ ni kò fẹ́ kó nítọ̀hún ó fura pé ọ̀ràn ti bá òun ó yára tètè nu jókíá ọgbọ̀n ranù ó ti fi iná tó ẹ̀sẹ̀ jó mọ́ra ó tilẹ̀ ń rẹ́rìn músẹ́músẹ́ èwo lẹ wá sí rìn kòkó kan báyìí mo bá wọn kó wá sí i jíjá sílé òsì tí ìkàn mi lèmi bá mú fàájì kiri ń tèmi ọjọ́ wo lè wá fẹ́ padà sílé Ifẹ̀ bí wọ́n bá gbà á lọ́wọ́ mi lónìí àjẹ́ tìrọ̀lẹ́ ìgbọ́n bí ó bá yá mi lónìí àjẹpọ̀ dàárọ̀ ọ̀la bóyá ẹ̀yin ni ń kó kúkú mọ́ bá padà lọ́fẹ̀ẹ́ onítọ̀hún rẹ́rìn ẹ̀yin lè wọ jàǹpàkò bọ́ọ̀sì kúkú wà rẹ́kẹ́rẹ́kẹ́ takisí ó sì gbé yín dé gbóbì ojú kéèyàn ó délé Ifẹ̀ lọ ní ìyẹn bá fẹsẹ̀ rìn ìyẹn bá sì gún kẹ̀kẹ́ ìyẹn bá sì wá fò lókè bí ẹyẹ ojú kó délé Ifẹ̀ náà lọ asúré tètè ò ní kọjá lé arìngbẹ̀rù ò ní sùn sọ́nà bó bá ti yá yín ẹ̀yin ni wọ́n mọ̀ bá lọ fẹ̀ ń tèmi ọjà rí
ẹ̀yin ti ṣe tán ni kí n mọ wá ṣe iṣẹ́ ráńpẹ́ kan lásán ni mo sì ti parí rẹ̀ látàárọ̀ ẹ̀jẹ̀ ayálé ìtura ọkàn yẹn o ká fọtí díẹ̀ sára ìrànlọ́wọ́ gidi lẹ ṣe fún mi ní ti táyà ìjọ́sí ẹ̀jẹ̀ á lọ ṣe fàájì nílé ìtura yẹn kì í borúború kọ́mọ̀kù ẹnìkankan mọ́ ni ẹni tí yóò kù la ò mọ̀ àṣé èèyàn tó lè rí olùrànlọ́wọ́ nírú wàhálà yìí ọ̀nà àrà lọ́lọ́mọ fi ràn èèyàn lọ́wọ́ o ó tó aago 5 ìrọ̀lẹ́ kí wọ́n tó kù ní Àgbápá aago 3 òru sì kọjá dáadáa kí wọ́n tó sọ̀kalẹ̀ nílé Ifẹ̀ ajá tó rí ilé ẹkùn tó bọ̀ kákíkú ewu Àlàbí wá táyà kú nílé ọkọ̀ rí Ìbàdàn lé ó gbéra ó dèkó Èkó sì rọ̀ ọkọ̀ ọlọ́gbọ́n ṣùgbọ́n ọ̀nà àrà ni aláàánú fi yọjú tí ọ̀jẹ́ kíkiní ọ̀hún fòró ẹ̀mí òun ju bí ó ti rọra fojú rẹ̀ wíná lásán yẹn lọ ntọ́ bá sì ń fẹ́ bẹ́ni lórí bó bá ti mọ ní sísí fìlà lásán ǹjẹ́ kò ṣeun owó tóbìnrin ò ṣe rí wọ́n pè é lólórun ó sùn ó dàyà bolẹ̀ èrè ọjà tó ti tà wá pòórá mọ́ ọ lọ́wọ́ owó tí ìbá fi san gbèsè owó ṣọ́ọ̀bù tó gbà owó tí ìbá fi san èlé orí owó irọ́ o àwọn jàgùdà lọ́gbàá lọ́wọ́ rẹ̀ bí yóò tiẹ̀ sì pa òwò ṣíṣe tì kì í ṣe owó ni ìbá fi ra ní iṣẹ́ owó tí ìbá fi ra lẹ̀ tàbí kó fi fẹ́ bìnrin ọ̀nà wo lọ́wọ́ anáwó ọ̀hún sí tí kò sàn ju kí jàgùdà gbà lọ́wọ́ rẹ̀ lọ ṣùgbọ́n ẹni òjò bá pa tí Ṣàngó ọba pa kọ́ máa dúpẹ́ ni o bẹ́ẹ̀ sì ni òun náà kọ́ ìjẹ̀ǹjà àná ló dùn mí oró lẹ́nu kò mọ ibi tí Sámínù ti ń rí táyà kó wá fún òun ó ṣe bí Ìbàdàn ni tàbí Èkó ṣe bí oní nǹkan làájẹ́ ó ṣe é ẹni tí ò bá mọ̀ di ọ̀la ọlọ́lá bíi ti ṣàṣàkó náà nìyí báyìí ńlá parí orí 9 ìwé nì àtótó àrírí pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run orí 10 láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí mẹ́mbẹ̀ irọ́ ni àwàdà ni irọ́ ni àwàdà ni ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV láti tún tẹ̀ síwájú kùsẹ́ tí mo rí iṣẹ́ yá ni yóò jẹ́ ìgbáládùn àti ibi ìnájú ibi ìfojúlóúnjẹ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti gbádùn ara wọn ọ̀pọ̀ ló máa ń fẹ́ràn ìwé Yorùbá ní kíkà ṣùgbọ́n tí wọn ò lórí ọ̀fẹ́ láti kà á kọ́ dán mọ́rán fi tàkàndọ̀rọ̀ Awíkonko tẹ́ bá wá fẹ́ ṣe kóríyá ẹ rí dájú pé ẹ subscribe sí chánẹ́ẹ̀lì yìí ẹ láìkì kẹ́ ẹ kọ́mẹ́ǹtì kò jù bẹ́ẹ̀ náà lọ tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ jẹ́ á sọ̀rọ̀ pẹ̀lú 09048519362 09048519362 ẹ má gbàgbé orí Telegram nìkan lẹ ti máa láǹfààní sí ọ́díò mi wàhálà tí mò ń bá pàdé lórí pínpín ní WhatsApp ó ti ń pàpọ̀ jù àìmọye ìgbà ni wọ́n ti búlọ̀kù WhatsApp mi eléyìí ò ní fún mi láǹfààní láti máa ṣíà àwọn ọ́díò ewì mímọ́ lórí WhatsApp àforí Telegram nìkan ẹ já pàdé lórí Telegram +1 937 969 0257 +1 937 969 0257. ẹ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì mi lórí YouTube Àkàndá Ọ̀rọ̀ Awíkonko Live ẹ má gbàgbé ẹ láìkì kẹ́ ẹ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. Èdè àti àṣà Yorùbá ò ní parun orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjò wa ṣe o.